Ibi tí wọn yóò ti máa bá wa sọ̀rọ̀ nípa ohun tí Ọlọ́run tún wí fún orílẹ̀-èdè Nàìjíríà, fún àgbáyé, fún àwọn olóṣèlú, ìjínigbé, ìfòyà ìpáyínkeke tó gba ìlú. Wọ́n ní Ọlọ́run ti bá wọn sọ̀rọ̀, ó sì níṣẹ́ tí ó rán sí kálukú wa, ẹ máa bá a kà lọ. Lórúkọ Jésù yóò dára fún wa. It shall be well with us. Ẹ̀mí mímọ́ yóò farahàn. The Holy Spirit will help us. Lágbára Ọlọ́run a ò ní kú fọ̀tàyọ̀, a borí ogun. Ohun tó dẹ̀ ṣẹlẹ̀ káàkiri lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ a bá wa dẹ́kun, a fi solutions. God bless you. I greet you once again wherever you are watching us from, all over the world. The Lord will bless you in the name. Ọlọ́run yóò bùkún yín lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, wọ́n ní tí ò bá nídìí bí, so aràn mi and àwọn ti message eléyìí mo ti kọ́kọ́ fi àwọn kan sílẹ̀ ní January ní 31st, okay, December last year mo tún sọ náà ní January. So àtìgbà yẹn náà àti ń bọ́ taná láti wá jẹ́ iṣẹ́ tí Olúwa rán wa. So mo dẹ̀ sọ fún wa pé tó bá di August mo máa fi concluding party ti January yẹn lẹ̀ fún this year. Yóò dára fún ẹ, it shall be well with us. Now number one, in tí a rán mi torí mẹ́sẹ̀gì yìí orí òkè ni mo ti gbà á, tí mo ṣẹ̀dé tán orí òkè ni mo ti gbà á. Mo dẹ̀ dúpẹ́ pé mo bá Ọlọ́run pàdé, orí òkè ni mo ti gbà á. Mo dúpẹ́ pé mo bá Ọlọ́run pàdé. Number one tí mo fẹ́ ká mọ̀ òun ni I see Yoruba nation flag. Èmi á máa sọ bẹ́ẹ̀ gbàgbọ́ in tí Olúwa rán mi, I will say it. In tá bá fi hàn mí, I will say it. I see Yoruba nation flag, but many wicked ones in government and wicked Nigerian elders will die because they don't want it. A ti sọ fún mi tẹ́lẹ̀ pé àwọn tó bá fẹ́ dá dúró wọ́n máa kú. Bẹ́ẹ̀ ni, bí wọ́n kú tara wọ́n á kú tẹ̀mí. Ikú kan ṣáà máa pa wọ́n tó máa dì wọ́n mú, tó jẹ́ pé lẹ́yìn wọn ni Yoruba nation máa jáde. What am I trying to say? Anyone going against Yoruba nation movement, èmi kan mo rán mi o, I'm not Yoruba nation prophet. Listen, èmi ò ṣe Yoruba nation prophet. In tó Olúwa bá rán mi, èmi ò dẹ̀ ṣe politician prophet. No, tí a bá rán mi mi ò lè jáde. I will never come out. Ebi ò pa mí. And ó ti pẹ́ àti ń bá mi sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, but ní àkókò yẹn àti rán mi láti bọ́ síta. Ṣùgbọ́n orí àti fún mi lórí ọ̀fẹ́ láti máa jáde nísìnyí ṣe ń rí mi pé kí n sọ̀rọ̀. So if not so, you will not see me outside. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi ní Olúwa, tí mo dúpẹ́ lọ́wọ́ wọn. Ọlọ́run lò wọ́n fún mi, àtàwọn ìyá mi ní Olúwa. Láàrin ọ̀nà màmá dárúkọ wọn. Ọlọ́run á dúró ti gbogbo wa. So the first thing tó a fi hàn mí lọ́tẹ̀ yìí òun ni Yoruba nation flag. Mo rí i pé ó máa wá ṣùgbọ́n àwọn tó ń dá dúró, àwọn tó ń jẹ lórílẹ̀ Nàìjíríà tí wọ́n fẹ́ jẹ́ kí Nàìjíríà lọ tó túká, tí wọ́n máa lọ sí ìmí àìsàn máa gbé lọ, ẹ̀kọ́lẹ̀ àìsàn ó máa gbé lọ. Mo lè máa dárúkọ lára wọn, ṣùgbọ́n tá a bá dá kórìíta ẹ̀ máa sọ fún yín. Now ẹ̀dẹ̀ tí wá gbọ́ lọ́ndà èyí tó máa ṣe lọ́tẹ̀ láti wákàtí lọ, publicity Yoruba nation máa pọ̀ gan. Ẹ̀kan tí mo sọ́lẹ̀ ó máa pọ̀ gan káàkiri gbogbo àgbáyé. Publicity yẹn máa milẹ̀. Àwọn kan máa fẹ́ try láti dá ọgbọ́n pé kan ṣe one or two things láti dá wọn jóbọ̀ yìí ṣe. Publicity yẹn máa pọ̀ gan fún Yoruba nation. Ní ìpolongo ẹ̀, ìkéde ẹ̀ máa pọ̀ gan. Ẹ bá mi ṣe Exodus 5 ẹ̀ka 1 and 2. Exodus chapter 5 1 and 2. Kí ló wà ńbẹ̀? Pàápàá. Lẹ́yìn èyí ni Mósè àti Áárónì wólẹ̀. Ẹ̀gbìn ìgbọ́yìn dáadáa.
wọ́n wọlé wọ́n sì wí fún Fáráò pé wọ́n wí fún Fáráò pé báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ kí wọn kí ó lè ṣe àjọ fún mi ní ijù. yes Fáráò sì wí pé Fáráò sọ wípé ta ni Olúwa òun ò mọ Olúwa tó ń sọ̀rọ̀ èmi yóò fi gba ohùn rẹ̀ gbọ́ I don't know this God tẹ́ bá ka English ó ní who is that God láti jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ bẹ́ẹ̀ ni èmi kò mọ Olúwa náà. ẹ gbọ́ Ísírẹ́lì wa ní Nàìjíríà ní Yorùbá land hello Ísírẹ́lì wa òun ní Yorùbá land so Fáráò làwọn tó ń dìímú tó ní kó má lọ ìyà máa jẹ ẹlòmíì ó máa ná owó sí àìsàn ó máa sá kiri gan torí wípé wọ́n fẹ́ jẹ́ kí àwọn èèyàn Ọlọ́run kó ṣe kíni kó lọ Exodus chapter 5:1-2 ẹ̀ka number 2 prophecy èyí tá a fi hàn mí Nigeria is on a time bomb. Nigeria at large is on a what? Time bomb. Nigeria is on a time bomb. And it will explode anytime. Oh my God. Anytime. Exodus chapter 8. Ẹ bá mi ka verse 21 sí 24. Pápápá. Bí ìwọ kò bá sì jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. Ẹ gbóhùn sókè dáadáa. Bí ìwọ kò bá sì jẹ́ kí àwọn èèyàn mi kí ó lọ. Yes. Kíyèsí. Èmi ó rán ọ̀wọ́ eṣinṣin sí ọ. Ṣé ti ń gbọ́? Àti sára ìránṣẹ́ rẹ. Yes. Àti sára àwọn ènìyàn rẹ. Yes. Àti sínú àwọn ilé rẹ gbogbo. Yes. Yes. Ilé àwọn ará Íjíbítì. Ni yóò sì kún fún ọ̀wọ́ eṣinṣin. Yes. Àti ilẹ̀ tí wọ́n gbé wà pẹ̀lú. Yes. Ní ọjọ́ náà ni èmi yóò ya ilẹ̀ Gósẹ́nì sọ́tọ̀. Bẹ́ẹ̀ni. Nínú èyí tí àwọn ènìyàn mi tẹ̀dó sí. Yes. Tí eṣinṣin kì yóò sì níbẹ̀. Okay. Nítorí kí ìwọ kí ó lè mọ̀ pé èmi ni Olúwa láàrin ilẹ̀ ayé. Okay, verse 24. Èmi ó sì padà sí agbede méjì àwọn ènìyàn mi. Yes. Àti àwọn ènìyàn rẹ̀. Yes. Ní ọ̀la ní iṣẹ́ àmì yóò sì wá Olúwa sì ṣe bẹ́ẹ̀. God bless you. Ó ti dà. Ìdí tẹ́ ṣe rí àwọn àìsàn tó pọ̀ nìyẹn láàárín àwọn tó sọ ara wọn di Fáráò. Àìsàn oríṣiríṣi ló kún sára wọn torí wọ́n kọ̀ kí Nàìjíríà kó túká gẹ́gẹ́ bí Egypt ṣe di àwọn Ísírẹ́lì mú. Ẹ rí i pé nígbà tí Fáráò kọ̀ tí ò jẹ́ kó lọ Egypt túká. Egypt fúnra ara rẹ̀ ọba wọn gangan ó kú sójú ogun sínú omi sí mo kúrò lórí ẹ̀ so àìsàn máa pọ̀ gan lára wọn torí Nàìjíríà is on a time bomb. Number 3 mo fẹ́ sọ̀rọ̀ pa the month of August. The month of August will rain a lot of blessing and at the same time it will expose a lot of trouble that will destroy many things. The month of August is a month of blessing. At the same time, it will expose a lot of trouble, a lot of hidden things that will bring many secrets to be revealed. Yes, I'm going to review a lot of things for àwọn èèyàn. So, and the month of August is a month to destroy many evil things. At the same time, it's a month of blessings. Zechariah chapter 1-6. The month of August is a month of fulfillment of dream and vision. Ṣùgbọ́n at the same time, many hidden secrets will be exposed. Àwọn nǹkan kan ńláńlá ń bẹ yóò farahàn. Àwọn nǹkan tó ní oṣù kẹjọ. Ní ọdún kejì Dárísì wọn kò gbọ́. Wọn ò gbọ́. Bẹ́ẹ̀ ni wọn kò sì fetí sí èmi ni Olúwa wí. Àwọn bàbá yín níbo ni wọ́n wà. Níbo ni wọ́n wà. Àti àwọn wòlíì. Ibo ló wà. Wọ́n á ti wà títí ayé. Àwọn wòlíì èké. Wọ́n á wà títí ayé. Àwọn wòlíì tí wọn ò lè sọ òtítọ́ fáwọn ọjọ́ torí pé wọ́n fẹ́rò. Ẹ gbọ́ ẹ kàwọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ mi àti ìlànà mi tí mo pa ní àṣẹ fún àwọn ìránṣẹ́ mi wòlíì wọn kò wá fi mú àwọn bàbá yín wọ́n sì padà wọ́n sì wí pé gẹ́gẹ́ bí Olúwa àwọn ọmọ ogun ti rò láti ṣe sí wa gẹ́gẹ́ bí ọ̀nà wa àti gẹ́gẹ́ bí ìṣe wa bẹ́ẹ̀ ni ó ṣe sí wa. God bless you. Ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí tún máa tú nínú oṣù táwa yìí. It's a month of blessings. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí máa tú nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run èké. Àwọn tí ò sọ òtítọ́ àti àwọn
tó ń darí gẹ́gẹ́ bí adarí ìlú àṣírí máa tú. Tọ̀tẹ̀ yìí máa wá ní agbára tó jẹ́ pé àwọn fúnra wọn máa kó sí páńpẹ́ èṣù á tún tì wọ́n jáde torí Ọlọ́run ti ṣetán láti mú wọn. Number 4, children of God should ask and pray for mercy in this month, mercy and protection with Psalm 51. Ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà fún àánú àti ààbò torí àwọn nǹkan kan máa ṣẹlẹ̀. Psalm 51 àti Psalm 91. Ọlọ́run fẹ́ rìn lórílẹ̀ Nàìjíríà. God wants to walk in the land of Nigeria. Ó dẹ̀ fẹ́ tún àwọn nǹkan kan ṣe torí kò sí ní ẹni gbogbo tó ń ṣẹlẹ̀ wọ́n pààyàn wọ́n jíyàn gbé ènìyàn náà ni àwọn tó ń darí náà ni. So Olúwa fẹ́ rìn fún ààbò Psalm 91, fún àánú Psalm 51. Number 5, ẹ gbọ́ dáadáa. Badagry will come out of Lagos. Ó shocking bẹ́ẹ̀ ni. Badagry will come out of Lagos. Later on they will fight for their land. Wọ́n máa jà fúnlẹ̀ wọn in future. Ẹ kọ́lẹ̀ o. In future it may not be now. But Badagry ó máa dá wà. Ẹ lè sọ pé wọ́n sọ̀sọ̀kúsọ. You are free to say anything. But Badagry ó máa ṣe kí ni? Ó máa dá wà. Wọ́n á kúrò lára Èkó. Wọ́n á kúrò lára Èkó. Láti di ìpínlẹ̀ mìíràn láti di orílẹ̀-èdè mi. Wọ́n á dá wà ṣá. Wọ́n á dá wà. Torí ilẹ̀ yẹn a lot of mineral resources will be found. Ọ̀pọ̀lọpọ̀ àlùmọ́nì ńlá àmàbá including kí la pè crude oil. Ní Badagry. Bẹ́ẹ̀ni kò sí nǹkan kan tí wọ́n máa ṣe sí kọ́ máa kà mọ́ Lagos State. Number 6, UK economy will be attacked spiritually and physically, which means UK economy will go down. UK economy ó máa wálẹ̀. It will be attacked both physically and spiritually. So kí wọ́n múra dáadáa. Number 7, if the same UK, United Kingdom refuse to come out and reveal the hidden secret about Nigeria, disaster will happen and Queen Elizabeth will die suddenly death. Interfere me. Queen Elizabeth, if they refuse to come and reveal the hidden secret tí wọ́n nípa Nigeria, orí òkè ni mo ti gba message you. I received this message from a mountain when I was praying. Mo gba àwọn message lórí nínú orí òkè nígbà tí mo pray lójú wo. Queen Elizabeth kan bọ́ta àti gbogbo UK ẹ sọ òtítọ́ Exodus 9:13-14 ẹ kà fún wọn. Read Exodus 9:13-14. Olúwa sì wí fún Mósè pé. Kí ló sọ? Dìde ní kùtùkùtù òwúrọ̀. Dìde. Kí o sì dúró níwájú Fáráò. Yes, lọ dúró wájú Queen Elizabeth. I'm talking to you ma. With due respect. Mo wí fún yín. Báyìí ni Olúwa Ọlọ́run àwọn áńgẹ́lì ogun wí. Jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. Let my people go. Queen Elizabeth. Queen Elizabeth, let my people go. In tó máa ṣẹlẹ̀ UK máa ní agbára. Àwọn èèyàn máa sun ẹkún. Àwọn olówó bẹ̀ máa jábọ́. Wọ́n máa sọ ogún nù. Hello, in tí wọ́n kó jọ yẹn wọ́n máa sọnù. Ẹ lọ kọ́lẹ̀ ebi máa pa. Ní ìbínú Ọlọ́run. Ìyẹn lọ báyìí. Because UK is the one of the Pharaoh tó ń di orílẹ̀-èdè Yorùbá mú. Bẹ́ẹ̀ni, United Kingdom is one of the Pharaoh tó ń di orílẹ̀ tó ń dá nǹkan sílẹ̀ Nàìjíríà. Number 8, another global disgrace for Nigeria politician and political leader is around the corner. Kí wọ́n múra. Global disgrace fún àwọn Nigeria politician. In fact, this time around, some countries will not allow them to enter their country. Àwọn orílẹ̀-èdè kan wọ́n nígbà kí Nigeria máa wọ̀ ó máa wà very difficult. Very, very difficult. Psalm 40:14. Kí ló wà ń bẹ̀? Ó máa wà very difficult because global disgrace yẹn fún àwọn adarí Nigeria ó máa kó bá ọmọ Nigeria.
that's number 8. ẹ bá ń ka Psalm 40 verse 14. kí ojú kí ó tì wọ́n. kí ojú kó tì wọ́n. kí wọn kí ó sì dààmú pọ̀. kó dààmú pọ̀. àwọn tí ń wá ọkàn mi láti parun. àwọn tí ń wá àwọn olódo láti parun. kí a lè pa wọ́n padà sẹ́yìn. kí ìtìjú bá wọn, kí òṣì bá wọn dànù. kí a sì dójú ti àwọn tí ń fẹ́. ká dójú ti àwọn aláìṣòótọ́. tó fẹ́ mi ní ibi. àwọn tí ń kówó jẹ tí wọ́n rán ọmọ wọn lọ sí abroad ojú máa tì í bọ̀. àwọn tí ogun wa, àwọn tí ń mú resources wa tí wọ́n fi ń sararin dín, ẹ pè fún, ẹ máa jẹ wòtòwòtò. ó ti dé tán, ìdájọ́ yẹn máa ní agbára. àwọn ọmọ yín ṣé kídìn lẹ ṣe rí ìfun yín, wọ́n máa jẹ ìfun yín, èṣù máa jẹ. Number 9 prophecy. Joe Biden, president of US, will face many trouble because some secret is hidden that needs to be revealed. Joe Biden, you are going to eat your breakfast. What is sumo? Some secret you are hiding. You have been hiding it. The Lord is touching your body. Olúwa tí ń fọwọ́ kan ara ẹ. Sickness. If you refuse to come out and to reveal those secrets, US, American president, this is the word of the Lord to you. If you refuse to step back, you will eat breakfast. Number 10. Another king in Yoruba land, very popular, ó máa wàjà. Èmi kọ́ mo pa o, mi ò ní agbára láti pààyàn o. Mi ò lágbára láti pààyàn o. I don't have power to kill anybody, but they reveal it to me. Lára àwọn ọba yín nílẹ̀ Yorùbá, ó máa papòdà very soon. Ìlú òkè àbí lẹ́kọ̀ọ́. Ẹ má wọrí. Tó bá yá ẹ máa rí lórí Google. Ó máa lágbára gan. Bẹ́ẹ̀ ni, ìkan dẹ̀ máa ṣẹlẹ̀ nílùú Èkó. Mo dé bá ẹ̀. Number 11. Putin, Russian president, is about to eat his breakfast. I see bomb blast. Bomb blast yẹn máa ní agbára gan. Ẹ máa ka Psalm 34 verse 21 fún wọn. Russia president Putin. Oya. Psalm 34 verse 21. Ibi ni yóò pa ènìyàn búburú. Ibi ni yóò pa ènìyàn búburú. Àti àwọn tí ó kórìíra olódodo yóò jẹ. Àwọn tí ń pa olódodo lára, tí ń bọ́ǹpù wọn, bọ́ǹpù yẹn ó máa padà sọ́dọ̀ tiwọn náà. Russian president, mo rí bua ní Russian. Putin, you are about to eat your breakfast. Be prepared. Number 12. Let us pray for bomb blasts in Africa. I see bomb blasts also in Africa. Bomb blasts in Africa, in some countries in Africa. Please, let's pray. Let's pray. Àwọn èèyàn burúkú tí wọ́n níbẹ̀rù Ọlọ́run, wọ́n plan kan l'Áfíríkà tó dẹ̀ lè pa àwọn olódò lára, lè pa àwọn èèyàn lára. Number 13. Some political leaders will die. Èmi kọ́ mo pa wọ́n o, mi ò lè pààyàn o. N ta fi hàn mí ni. Kò sẹ́ni tí ò ní kú. Ṣùgbọ́n à ń gbàdúrà pé ká rí ní tí Ọlọ́run sọ pé ká rí ṣe láyé ni. But number 13, some political elders will die. Some will run out of Nigeria for medical treatment, but they will relocate to heaven. Wọ́n máa sá, wọ́n náà fẹ́ lọ tọ́jú ara wọn. Àwọn militant, àwọn military lára wọn, àwọn tó bà Nigeria jẹ́, former military officers. Wọ́n máa sọ pé àwọn fẹ́ lọ treat ara wọn, ṣùgbọ́n ibi tó ti ń lọ ojú ọ̀nà wọ́n máa pàdé heaven. So Ọlọ́run máa very soon ẹ máa rí. Number 14. Many secrets will be exposed, and this will cause confusion between Yoruba kings. Yes, láàárín àwọn ọba Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àṣírí máa tú gan, ó dẹ̀ máa fa kí ìdí àìyedè wà láàárín wọn. So ẹ jẹ́ kí wọ́n mọ̀ àṣírí ẹ máa tú, wọn ò ní lè dìímú, àwọn dẹ̀ ló máa tú àṣírí ara wọn. Number 15. Atiku will face big storm that will make him to lose his wealth. Bẹ́ẹ̀ni, Proverbs 28 ẹ bá mi kà á. Proverbs 28 verse 12 to 13. A máa fi ọ̀rọ̀ Ọlọ́run tì nídìí fún wọn. Nígbà tí àwọn olódodo ènìyàn bá ń yọ̀. Ẹ sọ̀rọ̀ sókè. Nígbà tí àwọn olódodo ènìyàn bá ń yọ̀. Yes. Ọ̀ṣọ́ ńlá wà.
ṣùgbọ́n nígbà tí èèyàn búburú bá dìde. nígbà tí èèyàn búburú bá dìde. ènìyàn á sá pamọ́. ènìyàn á sá pamọ́. ẹni tí ó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. ẹni tí ó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. kì yóò ṣe rere. Àtíkù sir your excellency ẹ lọ béèrè fún àánú go and ask for mercy ẹ lọ béèrè fún àánú former vice president baba Àtíkù ìjì yẹn máa fẹ́ that storm will come and it will make you to lose money well èmi kọ́ mo sọ o Olúwa ló sọ fún wa the Holy Spirit told us so ìmúta tí mo dẹ̀ rí nìyẹn go and ask for mercy because the storm will shake yóò dára so yes Àtíkù okay I should repeat God bless you Àtíkù I see you facing a lot of big storm and it will make you to lose a lot of wealth yóò jẹ́ ẹ máa lose ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìnítẹ̀ kó jọ. ní Àtíkù Abubakar bẹ́ẹ̀ ni tó ń díje fún PDP báyìí. bẹ́ẹ̀ ni kó lọ kó gbogbo tó ń ṣe yẹn ẹ má bínú èmi ò rọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ wọ́n kàn owó tó kàn fẹ́ gba owó díẹ̀ lọ́wọ́ ẹ̀ lára àwọn tó ti kó jẹ náà ni so yàtọ̀ sí yẹn ìjì máa fẹ́ tó máa gba àwọn nǹkan ìní ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kó lọ bèrè fáànù. tó bá gbàgbà tó ṣá tó gbàwẹ̀ ńkọ́. Ọlọ́run aláàánú ni tó bá dẹ̀ ti ṣe tọ́lọ́run fẹ́ ó máa gba nǹkan ìní ó máa gbà gan kí ṣe kéré o nǹkan ìní yẹn ó máa gbà nǹkan ìjì yẹn máa gbà gan ẹ kọ́lẹ̀. ṣé kìí ṣe pé torí kó fẹ́ díje dupò ààrẹ ló àkókò ẹ̀ ti tó ni àkókò afẹ́ bẹ̀ wò we want to visit him. ọlọ́sọ láti bẹ̀ wò. bẹ́ẹ̀ ni àṣesílẹ̀ làbọ̀ wá bá ní ti bá ṣe mú máa jèrè ẹ̀ ntẹ́yìn náà bá ṣe máa jèrè ẹ̀ ẹ̀yin tẹ́ ń wò mí náà tẹ́ bá ṣe máa jèrè òtítọ́ ni sà everybody ni so àkókò ti tó èmi kọ́ mo sọ Olúwa ló fi hàn wọ́n. Number 16 leaders who fail to spiritual religion leaders who fails to speak the truth to preach the truth to Nigerians they will die untimely death. bẹ́ẹ̀ ni ẹ̀yin tí Ọlọ́run ti rán tẹ́ ò sọ títọ́ lórí pẹpẹ ikú òjijì ń bọ̀ èmi kọ́ mo sọ àfihàn mi ni o yes ikú òjijì untimely death and some of you will be thrown inside the deep water like Jonah kẹ́bà lè lọ deliver ìtọ́lọ́run yín so religious leaders spiritual leaders who fails to deliver what God has sent them they will face untimely death some of them á jù wọn sínú omi inú omi yẹn ẹlòmíì inú àìsàn ló máa ti bọ́tà láti wá sọ ìtọ́lọ́run ìyẹn lọ báyìí. Number 17 Ọlọ́run mi o Ọba of Ọ̀ní of Ifẹ̀ with due respect sir adépẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kírùpẹ̀lẹ́ náà pẹ́ lọ́wọ́ tọ̀ ìyẹn fún èdè Yorùbá tó máa ń sọ tó fi kí ọba sir ẹ má bínú sir mo rí ìjì serious trouble nínú palace it will arrive August yìí ni wọ́n máa fẹ́ bò mọ́lẹ̀ bọ́ no ẹ̀pà ògbóró mọ́ ìjì yẹn máa pọ̀ nínú palace ẹ lọ béèrè fún àánú náà sá kó má bàa mú nǹkan tẹ́ẹ̀rù lọ God bless you ẹ ṣeun. Number 18 some Ọ̀ṣun state political leaders will die Ọ̀ṣun bẹ́ẹ̀ ni nílẹ̀ Ọ̀ṣun pọ̀lọpọ̀ àwọn òṣèlú ọ̀jẹ̀lú akówójẹ wọ́n máa kú àṣírí wọ́n máa tú àtẹ̀yìn tẹ̀ ń wa góòdù lọ́ṣun Olúwa ní pé ẹ lọ ṣe òtítọ́ ẹ bọ́ síta ẹ jáwọ́ kó tó pẹ́ torí nǹkan kan máa ṣẹlẹ̀ lọ́ṣun yẹn àwọn tó ń kówó jẹ tó ń ṣe gbogbo ẹ̀ jẹ́ àṣírí wọn máa nínú ìjọba yìí àbí ìjọba tó ń bọ̀ àtijọba tó ti lọ àtijọba tó ń bọ̀ àti tó gbogbo àṣírí ẹ máa rí tó máa ṣẹlẹ̀ Ọ̀ṣun. Number 19 pray for Nollywood movie star not to die ẹ já gbàdúrà fún àwọn bíi méjìlá rí ọkùnrin kan obìnrin kan Nollywood movie star. Yorùbá náà ṣe dàbí English. Nollywood English à ń bẹ kò tó ní Yorùbá ń bẹ. ní Yorùbá náà máa ṣẹlẹ̀ bọ̀ ìta fi kọ́kọ́ hàn mí báyìí ti English Nollywood ti Yorùbá yẹn mo rí kan láàrin wọn tó jẹ́ pé ó ti wà nú ẹgbẹ́ ìyẹn ti Yorùbá ó wà nú ẹgbẹ́ so kò ní rí ẹ̀jẹ̀ san. ọkùnrin àbóbìnrin.
ọkùnrin ṣùgbọ́n obìnrin kan náà wà nínú ti Yorùbá yẹn náà ṣe ń gbọ́ mi òun náà ti lọ tọwọ́ bọ ìbọ̀kúbọ̀ òun náà ó máa jẹ wòtòwòtò ó máa jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀. kí lorúkọ àwọn tẹ́ sọ yìí. no ẹ má wọrí ẹ mọ̀ very soon. ǹjẹ́ kí ni wọ́n lè ṣe tí gbogbo wàhálà tó wà lọ́rùn tá a fi gbọ́. ìkan wà nù wọn ti Yorùbá kó bọ́ síta ètò tọwọ́ bọ nǹkan nínú Yorùbá ó ti lórúkọ gan o. obìnrin àbọ́kùnrin. ọkùnrin lélẹ́yìí tí obìnrin yẹn ṣe tọwọ́ bọ nǹkan ni ṣùgbọ́n ó wá ń ṣòṣèlú náà. èmi sọ jù bẹ́ẹ̀ lọ. ó gbìyànjú láti. Ọlọ́run Olúwa tóbi lọ́ba o kó bọ́ta kó jáwọ́. nínú nǹkan tó ń gbé kọ̀kọ̀ ṣe àbí. kó jáwọ́ kò sọ́nà ń bẹ̀. kó jáwọ́ ní òṣèlú àbáwọ̀ àbí kó jáwọ́ ní nǹkan tó ṣe. àti gbogbo àtòṣèlú àti tó ń ṣe kó jáwọ́ ẹ má bínú mà kó jáwọ́. Number 20 lovers of Tinubu it is well. ẹ máa gbàdúrà fún Tinubu lọ ẹ máa gbàdúrà fún torí tí mo rí wájú wọn ò dáa mo ti sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo dẹnu mọ́ ẹ bá mi ka Ezekiel chapter 3 verse 19 mo rí kankan pa bàbá yẹn Ezekiel 3 verse 19 níta bá fi hàn mí ni mo máa sọ ṣùgbọ́n wọn ò fẹ́ jẹ́ ẹ̀mí ò fẹ́ jẹ́ kí n lọ dé level kan lórí ẹ̀ torí ó ní ọlọ́run fún bàbá yẹn ní chance kan báyìí ṣùgbọ́n kó lọ ìyẹn Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ni ó yá. ṣùgbọ́n bí wọ́n bá kìlọ̀ fún ènìyàn búburú. tó bá kìlọ̀ fún ènìyàn búburú. tí kò sì kúrò nínú búburú rẹ̀. bẹ́ẹ̀ ni. tí kò sì yí padà kúrò nínú ọ̀nà búburú rẹ̀. tí ò sì yí padà lọ́nà búburú rẹ̀. yóò kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. tọ̀ ṣùgbọ́n ọrùn rẹ̀ mọ́. It is well. Number 21 prophecy. Number 21 yóò dára fún yín. Biafra will go out of Nigeria. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ because wọ́n ti dá wà tẹ́lẹ̀. Wọ́n máa lọ. Wọ́n á padà lọ. Wọ́n máa lọ. Wọ́n máa try gbogbo ẹ̀ o. Mi ò mọ time o, mi ò mọ àkókò o. Ṣùgbọ́n Biafra máa lọ. Wọ́n máa lọ. Mi ìṣeré o ó ti pẹ́ ta ti fi kíní hàn mí wọ́n máa lọ kò sí tó máa dá wọn mú tó máa dá wọn dúró wọ́n máa lọ lílọ wọn ó dẹ̀ máa enlighten a lot of things láfíríkà ẹ lọ kọ́lẹ̀ tó bá ti lè lọ báyìí ìmọ́lẹ̀ máa tàn gan torí àwọn ló máa dàbí China ẹ kọ́lẹ̀ ní Áfíríkà. China ní Áfíríkà. bẹ́ẹ̀ ni àwọn ló máa dàbí China Japan ní Áfíríkà. ìyẹn àwọn Biafra àwọn Igbo. bẹ́ẹ̀ àwọn ní Biafra àwọn ló máa dàbí China Japan tó ń ní tó wà lọ́wọ́ wọn pọ̀ wọn ò tí discover kan láàrin wọn máa ṣe mọ́tò. ọmọ Igbo. ooo ẹ̀bùn yẹn wà nílẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ ọlọ́tọ́ná wọ́n máa ṣe nǹkan gan o ṣùgbọ́n wọ́n a kò máa dá wọn dúró ṣùgbọ́n máa lọ at last. So number 22 be expecting flood in UK ìjì omi and in some countries and also in Nigeria. Number 22 that's the 22 prophecy. Be expecting flood in United Kingdom, United States also, yes, in South Africa àwọn ìlú kankan àti in Nigeria also flood yẹn máa lágbára. And number 23 prophecy, let's pray for Afenifere leader not to die. ẹ má bínú o mi ò mọ ó nídìí Afenifere leader. bẹ́ẹ̀ni not to die. bàbá Ayọ̀ Adébánjọ àbí ta nínú. mi ò ẹni tó ṣà ń darí wọn. ok olórí wọn. leader wọn Afenifere leader because there are many hidden secrets to be exposed by him. bẹ́ẹ̀ni àwọn àṣírí pọ̀ lọ́wọ́ wọn tó gbọ́dọ̀ tú wọ́n dẹ̀ ń lépa wọn mi ṣeré o kọ́ sí ẹ̀ sọ́dọ̀ wọn kọ́ sọ fún wọn o èmi ò ṣòṣèlú o èmi ò ṣe pásítọ̀ òṣèlú o ṣùgbọ́n tá a bá fi hàn mí torí nígbà míì a ti rán mi lọ bẹ́ẹ̀ nìkan rí tó jẹ́ pé nígbà tá a bá kọlẹ̀kùn wọn ní sílẹ̀kùn fún wa
á dẹ̀ bọ́ sí gbangba láti sọ ohun tọ́lọ́run rán wa so kọ́ má bàa ṣègbé yóò dára fún wa ọkàn wa balẹ̀. Àwọn accident kan sì máa ṣẹlẹ̀ number 24 káwọn èèyàn múra. Àwọn accident kan máa ṣẹlẹ̀ lójú ọ̀nà. Àwọn kidnapping kan wọ́n máa kidnap minister kan bẹ́ẹ̀ ni ó ti kówó jẹ wọ́n máa set up láàrin ara wọn náà ni o wọ́n máa minister ẹ lọ kọ́lẹ̀ ṣùgbọ́n tó fi lè escape ni pé tó bá travel out between now and December tó bá travel out ó tán ìyẹn lọ báyìí. Minister Yorùbá àbí Igbo àbí Hausa. Mo rí northern side kò dẹ̀ ń ṣòwò nìkan náà lọ wá kì í ṣòwò nìkan náà wá wọ́n wá ti Yorùbá náà bọ́ ti Yorùbá yẹn wọn ò fojú sí lára lọ títí bọ́ ti Hausa yẹn gangan láàrin àwọn náà ìyẹn lọ báyẹn plane crash ẹja pray pé kó má ṣẹlẹ̀ nínú oṣù táwa ẹ̀ sóṣù tó ń bọ̀ let's pray about it ẹja gbàdúrà dáadáa between now and ending of September plane crash kó má ṣẹlẹ̀ yóò dára fún wa so bó ti jẹ́ nìyẹn lórí àsọtẹ́lẹ̀ ẹ jẹ́ wá gbìyànjú láti bá yín sọ̀rọ̀ ní ṣẹ́jú ẹ̀yin tẹ́ jẹ́ onígbàgbọ́ ẹ jọ̀ọ́ ẹ sìn Ọlọ́run dáadáa ẹ̀yin tẹ́ ti fààyè fún Ọlọ́run ẹ fààyè fún ẹ̀yin mùsùlùmí náà ẹ sìn Ọlọ́run ẹ má jẹ́ a máa parọ́ tanra wa mọ́ ẹ jẹ́ a sìn Ọlọ́run yẹn gan-an ẹ̀ṣẹ̀ tá à ń dá ti pọ̀ jù àwa gan wà lára àwọn tó bà Nàìjíríà jẹ́ àwọn èèyàn tó ẹlẹ́sìn a wà lára àwọn tó bà Nàìjíríà jẹ́ ṣùgbọ́n tá a bá sìn Ọlọ́run pẹ̀lú òótọ́ má jà pa ayé gan ayé wa máa dá a tún nira wa lára àwa fúnra wa tún nira lára so àwọn pásítọ̀ kan wà tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àṣírí wọn ti bẹ̀rẹ̀ sí í tú níta-dẹ̀ fi hàn mí wípé kò lè bò mọ́ àṣírí wọn lè bò mọ́ àwọn ẹ̀ṣọ́ Ọlọ́run kan àṣírí wọn lè bò mọ́ àwọn kan dẹ̀ máa jáde tó máa jáde fúnra wọn tó máa sọ pé ní táwọn ṣe lélẹ̀ ẹ lọ kọ́lẹ̀ wọ́n máa jáde pé ní táwọn ṣe ni o táwọn ṣe ni o torí tọ́lọ̀ fi lè gbà wọ́n láàyè yóò dára fún ẹ̀yin tẹ́ ẹ ti fààyè fún Jésù ẹ sọ tẹ̀lé mi ẹni Olúwa gba ayé mi là tún ayé mi ṣe dáríjì ẹ̀ṣẹ̀ mi má jẹ́ padà sínú ibi ràn mí lọ́wọ́ láti sìn ọ́ lótìtọ́ àti òdodo.